tó ń gbé kiri. You don't understand. Ilé ayé yín tẹ́ máa fi ṣọ́kú, ẹ má fi Mr. Lawal wé Aremu ní gbogbo ọ̀nà. Ó ti yẹn wọn ọ̀dọ́ fùrọ̀ Mr. Lawal o. Mr. Lawal ò dẹ̀ jalè. Mi ìdẹ̀rù pé ó ń dá sí ọ̀rọ̀ social media àbò ń dá sí ọ̀rọ̀ àyìn ara Nàìjíríà. Ilé ayé yín ni mo sọ. Ìyábọ̀ caption tó fẹ́ kúkú yẹn tí ń bá bẹ̀rẹ̀ I'm sorry Aremu you will go down for ẹ̀ṣẹ̀ tó fọwọ́ rẹ̀ commit fúnra rẹ̀ ni wọn pé tá bá ń bẹ̀tù orí máa rawó kò sófin tó máa ní kí n má defend the brand mi. ẹ̀yin èèyàn wa arábìnrin Lizzy Anjorin ó ti jáde wá bọ́ọ̀nù gbogbo àwọn èèyàn wípé kàn yé máa compare ọkọ òun pẹ̀lú Aremu Afọláyan ó ní kàn máa compare mọ́ o ó ní wọn ò dófùrọ̀ ọkọ òun ó ní wọn dófùrọ̀ Aremu o ó tún fi pẹ̀lú rẹ̀ wípé kí Aremu kò jáwé agbẹjẹmọ́wọ́ lẹ́yìn ìgbà tí wọ́n sọ wípé Aremu fún Fọlá Tinubu lóyún. ẹ̀yin èèyàn wa kí ló tún ṣẹlẹ̀ báyìí kí ló tún ṣẹlẹ̀ ìjẹ́ wàhálà kọ́lọ́ ló tún ń bọ̀ yìí ẹ jẹ́ ká gbádùn fọ́nrán tí ó kù yìí. My husband is my brand. Bàbá ọmọ mi ni ní gbogbo ọ̀nà ó kéré Aremu ó kéré ó bíntín ó wẹ́ ó bìlò ní gbogbo ọ̀nà. Wọ́n bá ní kẹ́ran kó lọ múyàn wá kì í ṣe bíi ti gbìn yẹn Aremu. Ìwọ lóróko kúnko tó gbẹ̀pà sí àbí ṣé Fọlá Sàríyù ẹnu òṣò ṣé lọ́ọ̀yà ni ṣé dókítà ni ṣó mọ̀wé ni ṣó mọṣẹ́ ṣe. By the way saying Aremu tó bá fẹ́ Fọlá kò ń ṣe jígólò tárẹ̀mú bá fẹ́ Fọlá kò yẹ kí Fọlá ṣì wà lábẹ́ staircase ó yẹ kí Fọlá ti level up. ilé ńgbà táwọn máa débẹ̀ pé Aremu ló wà ní ibi tán ti inspect mọ́tò yẹn bọ́ẹ̀ sọ fún mi pé Aremu ló wà ní ibi tán ti inspect mọ́tò yẹn mo ṣàṣọ fún mi ẹ ṣàrọra mo ní I have no issue with Aremu pé but ẹ rọra pẹ̀lú anything that has to do with ọmọ ní tíátà. Mo rò pé bóyá Aremu sọ fún èèyàn méjì mẹ́ta ṣó ti yẹn that is what prompted Ìyábọ̀ Òjó láti gbé ẹnu ìṣó lọ rẹ́ǹtì mọ́tò ní ọ̀dọ̀ Aremu. So now Fọlá lọ rẹ́ǹtì mọ́tò lọ́dọ̀ Aremu ó ń bára wọn sọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ bí ẹnu ìṣó ṣe máa sanwó mọ́tò padà ni Fọlá ń bá agbẹ́gilére sọ ìyẹn Aremu. Only God knows what prompted them. Mọ́tò tí wọ́n lọ rẹ́ǹtì lọ́dọ̀ Aremu wọn ò sanwó. So oríṣiríṣi ọgbọ́n ni Ìyábọ̀ Òjó máa fẹ́ fi trend oríṣiríṣi orí burúkú ló máa fẹ́ fi trend. But since tí Aremu agbẹ́gilére tó ti stoop so low láti subject ara ẹ̀ sírú ridiculous situation bẹ́ẹ̀ yẹn ó máa need láti face ẹ̀. ṣé ó ti yé yín nǹkan tí mi sọ? Mr. Lawal fẹ́ ra mọ́tò lọ́jọ́ yẹn 50M ló wà lọ́wọ́ ẹ̀.